tó máa monitor yín, tó máa manage church yín, ẹ ro ogun ẹ ṣe. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ̀yin náà ẹ máa yí mọ́ ká ẹ lè mọ̀. Ṣé bó ti pé ta ti sọ fún yín tẹ́ ní rọ́là ń pa. Ó ti kàn yín nìyẹn. So ẹ̀yin tí èdí bá mú ní àárín ọmọ ilẹ̀ Yorùbá, tẹ́ bá yẹn ṣe ti pé pastor yín àti prophet yín, ìyá àjọ Mommy Gio and Daddy Gio yín, wọ́n máa deliver yín sìn. Wàlẹ́ èyí tó bá Daddy Gio àti Mommy Gio ó kọjá ilé tó ń ṣe yín o. Tẹ́ bá jẹ́ kí Daddy Gio àti Mommy Gio mi kó fún yín ní èpè yín instead of àdúrà. Àánú yín ò ṣe ní akubi tẹ́ ti fẹ́ wẹ̀. Ẹ má ti ẹ̀ ṣe mistake pé fẹ́ lọ bá Daddy Gio kan Mommy Gio kan bí kan pé kinní kan torí pé èyí tó bá wọn lọ́wọ́ ẹ̀ ó kọjá rádaràda. Ó kọjá rádaràda. Ibi tó yìí lọ báyìí Daddy Gio mi gan afẹ́ gbàdúrà pé ló máa jáde lẹ́nu. Ẹ ti rí tí bàbá Ayédèpò tó ti ní kẹ́ máa anoint ilẹ̀ ṣọ́ọ̀ṣì yín. Nigeria is a funny country. Wọ́n ní kẹ́ máa anoint ilẹ̀ ṣọ́ọ̀ṣì. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti anoint tẹ́ dòróró sílẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn, ìyẹn wá ní kí government officials tán bá fẹ́ wá examine church yín, wọn ò ní lè wọlé, àbí tán bá ti wọlé ẹsẹ̀ wọn á gan mọ́ bẹ̀, àbí iná asán bẹ̀. Ẹ gbé kí ní dànù ẹ waste oil ni. Bíbélì gan sọ ní ẹ fi ti Késárì fún Késárì, ẹ ní láti fi fún ni, ẹ yọ̀ǹda ẹ bẹ́ẹ̀ ni ẹ rí bí yẹ̀sẹ̀. Èmi gan máa dúró tì yín lọ́rùn, ẹ ní láti gbà fún gọ́ọ̀mẹ̀ntì ni. Ṣé bẹ́yìn náà lẹ́ ń brainwash wa láti jọ ẹ wà lára àwọn tó sin ìwà débi tàdé. Tó bá jẹ́ pé ìgbà táwọn èèyàn ti pariwo lẹ́yìn náà ti bá wa dáhùn sí ni, bóyá ìbá máa wọ́ sí débi tó dé. Ẹ wà lára àwọn tẹ́ báyé Nàìjíríà jẹ́ púpọ̀ nínú ẹ̀yin pastors àti ẹ̀yin Mommy Gio, Daddy Gio. Ẹ̀yin ṣe ẹ̀yin àfà olè, ẹ̀yin àfà ná. Ẹ̀yin àfà olóògùn. Saheed Shittu ó ní àwọn àfà ẹlẹ́bọ. Ẹ̀yin àfà oníbọ̀dì. Tó jẹ́ pé ẹ̀ sí ní dín kan rẹ̀ àbí dín mọ̀nàfíkì. Bí kóbìnrin wá sọ́dọ̀ yín kó ní òní pọ́blẹ́mù kó jẹ́ pé ojú yín ti wọ ẹ̀rọ ẹ̀yìn àfáàrùn kì í rọ́mọ pupa sójú àgàgà tẹ́ bá ti rọ́bìnrin tó pupa tẹ́ rí tó fáìn ogun ti bá yín. Gbogbo obìnrin lẹ́fẹ́ fi ṣe lẹ́fẹ́ sọdẹ lẹ́yà sínú ilé náà mú yín náà ni. Ẹlẹ́ha bẹ́ẹ̀ dẹ̀ ní púpọ̀ ẹ̀yin àfà lówó lọ́wọ́ níṣẹ́ ní nǹkan kan mọ̀jú kẹtẹ̀yàn rí kẹwo ṣẹ́ náà ni. Bẹ́ẹ̀ ni ìyàwó lọ bẹ́rẹ́bẹ́, ọmọ lọ bẹ́rẹ́bẹ́, kò síṣẹ́, kò sí kankan. Ẹ jẹ́ padà sí táwọn ọmọ union. Ẹ̀yin ọmọ union, bàbá Aládò ní Mushin. Bàbá Aládò ní Mushin, bàbá Aládò ní Mushin. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ̀ kó kan bàbá Aládò ní Mushin. Bàbá Aládò ní Mushin àti bàbá Alhaji Ọ̀tẹ́gbẹ̀yẹ, wọ́n ní ẹ̀yin méjèèjì yẹn gangan ní the real pillar behind the NURTW. Èmi kọ́ ni mo sọ. Àwọn ọmọ ilẹ̀ kóòtù òjíire káàkiri àgbáńláyé nílé lóko lẹ́yìn odi, àwọn ni wọ́n fi iṣẹ́ ìran mi kí n sọ bẹ́ẹ̀. Wọ́n ní bàbá Aládò ní Mushin àti Alhaji Ọ̀tẹ́gbẹ̀yẹ, wọ́n ní ẹ̀yin gangan ní o. Wọ́n ní rally October 1st. Ìkọ̀kan nínú ọmọ kóòtù òjíire bí wọ́n mú àdá, kódà abẹfẹ́lẹ́ tí wọ́n pè ní blade wọ́n mú dání o. Peaceful rally náà fẹ́ ṣe o. Ipe ìyà yìí jẹ wá tó bàbá Aládò ẹjọ́ ọmọbìnrin náà ni. Ṣé ẹ̀yin náà ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá ni? Ìyà ń jẹ wá ẹ mọ̀ náà. Bàbá Ọ̀tẹ́gbẹ̀yẹ, ẹ̀yin náà mọ̀ pé ìyà yìí pọ̀. Ẹ rí pé gbogbo wa láti sá kúrò nílẹ̀ Yorùbá tán. Nǹkan tí ò yé yín mo fẹ́ break nǹkan kan down for you guys today. Kẹ́ ẹ lè mọ̀ pé tí àbá tètè tagìrì lójú oorun wa nísìn, tó bá ti pa ilé tó máa pa nínú ìran Yorùbá èyí tó bá kù wá kó wa lẹ́rú ni, a jẹ́ pé rèsì wa parẹ́ nínú ayé nìyẹn. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé àwa Yorùbá tó wà nílẹ̀ Nàìjíríà, àwa la lè unite every other Yorùbás all over the whole world like Brazil, Haiti and co. Àwa la máa unite gbogbo wọn tí gbogbo wa máa jẹ́ ìkan báyìí. Ṣùgbọ́n tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí lolódodo fẹ́ ṣe, tí wọ́n bá ti kó wa lẹ́rú ní ilẹ̀ wa tán gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́, ó wá kó bẹ́ ṣe fẹ́ unite wọn ní rèsì yín bá parẹ́. Ìbànújẹ́ ló jẹ́ pé a rí àwọn ọmọ ilẹ̀ Yorùbá tẹ́ wà lókè òkun lọ́kùnrin lóbìnrin tẹ́ ti dàgbà tó jẹ́ pé
ìṣòro ló lé yín kúrò nílẹ̀ Nàìjíríà lẹ́ni púpọ̀ nínú yín ẹ tẹ́ bá máa sọ̀rọ̀ bí ìgbà tí ẹ máa yọjú wo Nàìjíríà lọ́ọ̀kan báyìí ni wọ́n treat fọ́kọ̀ọ̀pù yín láyé àtọ̀run last chance lẹ fi bá eré kúrò ní Nàìjíríà with opportunity ẹ ti wá dé ìlú òyìnbó Ọlọ́run wá gbà fún yín ẹ ṣàbíyamọ ẹ fẹ́ ọkọ ẹ fẹ́ yàwó ẹ bímọ kódà púpọ̀ nínú yín tún nílé iṣẹ́ abroad ẹ dẹ̀ ń ṣe normal mo respect yín ẹ kú ìfọmọ ènìyàn ṣe ọ̀run á máa gbé yín sókè ẹ ní parẹ́ máa yé lára gbogbo wa tá wà nílùú òyìnbó bẹ́ẹ̀ ni a ní kúkú òjijì ṣùgbọ́n púpọ̀ nínú yín ìkànnì yín ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá torí pé ti wà labroad eku ti ké bí eku fún yín torí pé ti wà labroad ẹyẹ ti ké bí ẹyẹ ọmọ ènìyàn ti fọ́n bí ọmọ ènìyàn nínú ìran yín nínú ẹbí tiẹ̀ torí pé tó bá wo ẹbí yín púpọ̀ nínú yín ní Nàìjíríà ẹ̀yin gangan ni alpha tó omega wọn bẹ̀ iṣẹ́ wọn gan ni seriously àìmọye púpọ̀ nínú family yín ló ti dọ̀tá yín torí wípé eléyìí fẹ́ gbà tọ̀hún fẹ́ gbà mélòó ló lè náwó síbẹ̀ èyí tó bá fún tó bá rí àyè táyè bá yọ tó bá náwó sí tó bá gbà wàá wà ní best book ẹ̀ èyí tó bá tí àyè ò bá yọ tó bá rí fún ó ti padà dọ̀tá ẹ̀ bó ṣe máa ṣubú ẹ̀mí tó máa ṣubú ara ló máa lé ẹ kiri fún tí ó dẹ̀ yé wọn wípé mélòó gan lè ra tó láràn yàn lẹ́nu èlò gan ló wà lọ́wọ́ wa ta wà lábúrọ̀dù tá rí pé ó tó sọ̀tì gbogbo problem ayé yín Nàìjíríà òun la ṣe sọ wípé ẹjẹ́ àdìde f'Odùduwà nation torí àwọn nǹkan àlùmọ́ọ́nì tọ́lọ́run jogún fún wa ní ilẹ̀ yẹn tá a bá dìde tá a fìmọ̀ ṣọ̀kan tá a jẹ́ kó wà materialize tá a ṣe bó ṣe yẹ kó ṣe púpọ̀ nu wa ní láti sá lọ sábúrọ̀dù àwọn òyìnbó gan á wá invest sílẹ̀ wa àwa náà lè máa sọ pé God bless Odùduwà nation ṣùgbọ́n púpọ̀ nínú yín tẹ́ wà labroad torí pọ́kàn yín ti balẹ̀ ẹ ti ra lé ẹ lọ́kọ̀ ẹ níṣẹ́ ẹ ní gbogbo ẹ̀ ọmọ ẹ ti lọ́mọ ọmọ tábà ti wá sọ̀rọ̀ Odùduwà ẹ máa bẹnu àtẹ́lù ó ṣe pé tún máa bẹnu àtẹ́lù ẹ tún máa ṣe èpè ìpè láyéláyé kò lè ṣeé ṣe ẹ ṣe jẹ́ ìkà báyìí ẹ ṣe ya ìkà báyìí tó bá yẹ púpọ̀ nínú yín tó máa sọ tó bá ti sọ̀rọ̀ ẹgbẹ́ kúrò ìbọlẹ̀ ti fẹ́ gbà ẹ̀ lè rí gbà ẹnu yín òkò ìwọ gan tó sọ yẹn gangan ni number 1 ọmọ àlè ilẹ̀ Yorùbá ìwọ gangan lọmọ tí ẹnu ẹ̀ òkò agbẹ̀yìn bẹ́bọ jẹ́ because ìwọ ló ti kọ́kọ́ sọ nísì ìpẹ́nu wọ òkò ìwọ gan lẹ́nu tí ẹ̀ òkọ́ kọ́kọ́ tí ìwọ bá agree pé òkè o ilẹ̀ Yorùbá ó ṣeé ṣe kí ló dé tí ò ṣeé ṣe èèyàn mi bàbá mi ẹ̀gbọ́n mi kọ̀líìkì mi ọ̀gá mi Ọláyọmí Kóìkì ẹ káàbọ̀ sórí ètò ṣé dáadáa lẹ dé ṣàlàáfíà lẹ wà my brother I appreciate you I recognize your presence ẹ ṣé gan ni ẹ kú ìdarapọ̀ mọ́ wa gbogbo ogun jàtà wá jọ ń jà yìí broda mi àjàdélẹ̀ lérí o ànífẹ̀mí wa di o ànífẹ̀mí ọmọ wa di o ànífẹ̀mí ọkọ àtaya wa di o lórúkọ Jésù wọn ní fi wá ṣàwátì thank you very much brother. ẹ ti wá wà nílùú òyìnbó ẹ ti ní gbogbo nǹkan tó bá gbogbo bó ṣe ń lọ hìtìhìtì Odùduwà nation nígbà tá à ń sọ pé Odùduwà nation púpọ̀ nínú yín rò pé ẹ rò pé à ń sọ pé a fẹ́ kó ṣẹlẹ̀ ní sìn bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yin lẹ gbóyìnbó jolóyìnbó lọ ẹ̀yin náà lẹ sọ pé the journey of 1,000 miles begins with a step. ẹ̀yin náà lẹ máa sọ pé the journey of 1,000 miles begins with a step. ṣé tá bá wá sọ nísìnyí wípé a fẹ́ gba Odùduwà nation nítorí Ọlọ́run ṣé àwa sọ pé nínú oṣù wo la wà yìí August tó fẹ́ parí náà la ní láti gbà ni àbí September tá fẹ́ mú yìí àbí a sọ fún yín pé October rally yẹn ìjọ yẹn la fẹ́ gba Odùduwà nation ṣèbí akọ̀fẹ́ àti afẹ́fẹ́ nu wọn pé àwa ti fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin tẹ́ sọ pé ìmọ̀ wa ò lè kó ẹ̀yin tẹ́ sọ pé Yorùbá ò lè fẹ́nu kó a lè nífẹ̀ẹ́ ara wa a fẹ́ fi hàn yín lọ́jọ́ yẹn pé àgbòrín èṣìlẹ̀ ṣì ń jẹ lọ́wọ́lọ́wọ́ ìyẹnu wa ti kò bàjẹ́ àti lọ́ọ̀fù ara wa dànùdànù àti lọ́ọ̀fù ara wa dákú. Great generation àmọ́ra wa ẹ jẹ́ ká yìn Olúwa àmọ́ra wa ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko great generation àmọ́ra wa ẹ jẹ́ ká yìn Olúwa àmọ́ra wa àmọ́ra wa yéyé o àmọ́ra wa yéyé o àmọ́ra wa
Odùduwà ọmọ ọkọ Odùduwà ìran ọmọ aládé yẹ́sọ àmọ́ra wa yéye o àmọ́ra wa. Ṣé ẹ mọ́ra yín ni? Ẹ dára yín mọ̀, adára wa mọ̀ bàjẹ́, adára wa mọ̀ bàjẹ́ bàjẹ́, adára wa mọ̀ dákú. Àwa náà ta jójú lówó ọmọ Yorùbá àsọ ibà ní lọ́mọ àlè lẹ́yìn wa nítorí pé tí ìlú kan bá ṣì ń tòrò ọmọ àlébẹ ni ò tí dàgbà. Ìlú ti wá dojúrú nísìnyí, sọ ọmọ àlébẹ ti padà dàgbà mọ́ wa lọ́wọ́. Èyí tó wá jẹ́ torí ẹ ti ọmọ àlè ti wọnú ọkọ gbogbo ẹ ti wọnú ara wọn, ṣùgbọ́n àsìkò tó nísìn tí ìṣẹ̀dá ilẹ̀ Yorùbá tó tẹ ilẹ̀ Yorùbá dó tó máa mú ojú ẹ̀yin ọmọ àlè á fi hàn tá fi máa dá ẹ̀yin ọmọ àlè mọ̀. Ọ̀nà wo la fẹ́ fi dá ẹ̀yin ọmọ àlè mọ̀? Ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin lẹ máa dìde tẹ́ máa gbógun ti rally October 1st. Ẹ̀yin ọmọ àlè lẹ máa sọ pé ẹ má dé wọn lóyìnbó náà ti fẹ́ rí Odùduwà wo kinní kan ó dọjọ́ tí ẹnu Yorùbá bá kò ó dọjọ́ tẹ́ni Yorùbá bá kò kọ̀ ó dọjọ́ tẹ́ni Yorùbá ká bá kò ní. Ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ àlè tí nǹkan rẹ̀ ò ń wù yín, ẹ ti sáwọ́ sábúròdò nǹkan dùn fún yín o. Ẹkún kébí epo ẹyẹ kébí ẹyẹ ẹjọ́ abroad tí kankan each country tí gbogbo yín wà tẹ́ ń go against Odùduwà tẹ́ ń bẹnu àtẹ́lù tẹ́lí kò lè ṣeéṣe ẹ̀ nígbà ẹ̀ nígbọ́ pa àwọn west ham wa ni ìlú kọ̀ọ̀kan country kọ̀ọ̀kan tí gbogbo yín wà tọkàn yín balẹ̀ tẹ́ ẹ ti di citizen wọn nílé ní tó mọ́ tẹ́ ẹ fi ń wà proud of that country. Ẹjọ́ ìgbà tí yà ń jẹ wọ́n nílùú yẹn where were you? Ìgbà tí ìṣẹ́ wọn ní ìlú ibi tó wá fẹ́ kú sí tó jẹ́ pé ìlú yẹn sí Ọlọ́run ti wá gbógo fọ́lẹ̀ wọn ilẹ̀ wọn ti dá wọn ti pa èyí tó máa kú ti kú èyí tó máa kú ti kú gbogbo ẹ̀ lọ straight. Àwọn tó ṣiṣẹ́ tó jìyà ìlú yẹn púpọ̀ wọn ti kú dànù lẹ́ni. Ìgbà tí ìṣẹ́ wọn tí ìyà ń jẹ wọn where were you? O sí bẹ́ẹ̀ olè ní ẹ́ ọ̀lẹ ní ẹ́ ọpọlọ ni ẹ́ torí ibi tó bá ti tutù báyìí lọpọlọ máa ń fẹ́ bá sí ọpọlọ ni ẹ́ abara jítiyìtì. Tó o bá ní support agitation yìí kò ń ṣe pé ó tún máa discourage àwọn tí wọ́n tún encourage wọn ìkànnì ẹ́. Ẹ wo nǹkan tó ń tán lọ́dún eégún bóyá kò yé yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀run yàbọ̀ ní kò ń ṣọ̀rọ̀ ẹnìkan yóò padà kára ilé yóò sì kára oko. Bẹ́ẹ̀ ni mo sọ gbogbo yín tẹ́ wà káàkiri ìlú òyìnbó tẹ́ sọra yín dé òyìnbó tẹ́ kì í ṣòyìnbó ẹ̀yin ẹ jẹ́ kí ogun kan ṣẹlẹ̀. Ìgbà wo ni ta ló mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀? Ìwọ rèé èmi rèé ní January ta ló mọ̀ ipa máa wà nínú lockdown? Ta ló mọ̀ pé kò sẹ́nibọ̀dì tó máa lè plan for tomorrow ní January? Ta ló mọ̀ pé iye àwọn èèyàn tó kú between February to this month àwọn èèyàn máa kú dànù bẹ́ẹ̀ yẹn nínú ayé? Ta ló ever rò pé àìsàn kan máa wá tó máa mú everybody tó máa mú wa mọ́ kọ́nà tó jẹ́ pé àní lè ṣe anything? Nobody. Ìwọ rèé èmi rèé. Òun ló dífá fún pé ìlú gan tó lò wà yẹn tí inú ẹ dùn tí àlàáfíà wà bẹ̀ tí títí ọlọ́dà iná ń lọ omi ń lọ gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó ṣe lọ tí wà kárìdé owó ti ta sí ẹ lọ́pọlọ kò jẹ́ kó lè think straight mọ́. Má rò ó inú ayé ní ìlú yẹn wà o kò ń ṣàlùjọ náà o ilé ìlú yẹn kò ń ṣe inú heaven ló wà o inú ayé náà sì ni o. Nǹkan tí mo fẹ́ kó o mọ̀ ni wípé so far so good tó jẹ́ pé inú ayé ló ṣì wà anything can happen at any time. Ìlú lè padà yí kó rí padà change. Wọ́n kàn lè dé kó kẹ́ni ti ṣẹlẹ̀ kọ́ ní gbogbo àwọn foreigners tó wà bẹ́ẹ̀ wádẹ́ ò ti jẹ́ citizen wọn o nípali wọn bí ẹ síbẹ̀ wọn bí ẹ síbẹ̀ ó yá padà lọ sí ìlú ẹ anything can happen. Ṣé ti rí ní Ghana nílẹ̀ lẹ́bẹ̀ yẹn Accra Kumasi. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe bí bẹ́ẹ̀ ṣe mú eré nìyẹn Ghana ni o iná lọ Ghana o Ghana is the best place to live Ghana is the best this Ghana is the best that kíníkan gbogbo yín wìtì tó dé ìjà sí wípé ọ̀lẹ́ni púpọ̀ nù yín ibi tó bá ti dùn bẹ́ẹ̀ lẹ máa ń bá sí ibi tó bá ti nídìí pé ká ṣàtúnṣe gbogbo yín máa rọ́ kúrò ńbẹ̀ nítorí ibi tó dẹ̀ dùn tí gbogbo yín sá lọ yẹn náà ẹ̀ tún ní débẹ̀ kẹ́ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ̀ tún máa gbé ìwà burúkú yín ẹ̀ gbé yọ ńbẹ̀ bẹ́ẹ̀ tún ṣe máa bá nǹkan tó ti ń dùn bẹ́ẹ̀ ṣe máa bà á jẹ́ òun lẹ máa wá tó bá tún ti wá bàjẹ́ fún wọn ní country yẹn irú yín information carrier ni yín the next country tí ẹ tí báyé ìbẹ̀jẹ́ lẹ máa wá tẹfẹ́ lọ́bẹ̀ tẹfẹ́ lọ báyé ìbẹ̀jẹ́
ọ̀bàyéjẹ́ ni yín, ìran yín ò ń tún nǹkan ṣe, ìran yín ò sí níbi nǹkan tó dáa, ìran yín ibi ìbàjẹ́ ló máa ń wà láyé. Ẹjọ́ nígbà tá ní ká fọwọ́sowọ́pọ̀ ká build ìlú wa, ẹjọ́ mo bẹ̀ yín ni, tẹ́yìn kan sọ pé torí ẹ ti wà labroad ṣé ní Nàìjíríà yẹn báwo ni Yorùbá ṣe fẹ́ kúrò ní under Nàìjíríà? Ẹjọ́ kò ń ṣe pé ní bí Yorùbá ṣe papọ̀ mọ́ Nàìjíríà ni, kò ń ṣe pé láwọn kan náà ṣe áńgẹ́lì ló sọ̀kalẹ̀ látòkè ọ̀run ní ọdún náà lọ nígbà tí wọ́n mú Haúsá, Ìgbò àti Yorùbá tí wọ́n so yín papọ̀ tó fọ́ọ̀mù yín tó fún yín ní Niger area tó padà di Niger. Ìyẹn ṣé girlfriend Lord Lugard náà ló fún yín ní orúkọ yẹn? Obìnrin alè girlfriend òun ló sọ yín di Nàìjíríà. So tí ènìyàn bá wà ní ìbẹ̀rẹ̀ nígbà yẹn tó jẹ́ pé ènìyàn òun ló so yín papọ̀ tẹ́ẹ̀dẹ̀ unite, ẹjọ́ tell me tí ẹ ṣe wá sọ nísìnyí wípé kò lè ṣeé ṣe nísìnyí, ṣé bí ènìyàn ló so yín papọ̀ ńgbà yẹn, kí ló dé tí ò lè ṣeé ṣe nísìnyí kọ́ ní kálukú lọ́ ń lọ ẹ̀? Ṣé wọ́n bí yín látọ̀run ni? Ọ̀lẹ ni yín torí pé ẹ fẹ́ ṣe wàhálà. Ibi tó bá ti dá ìlú tó dá tó náìsì tó ti jagun bẹ̀ tó ti ṣẹ́gun tí nǹkan ti dùn bẹ̀, ibẹ̀ lẹ fẹ́ lọ belong sí. Ọ̀lẹ ni yín, alábòsí ni yín. Wò ó jẹ́ ìsọ fún ẹ bóyá kò yé ẹ, gbogbo ilé tó o bá rà sí ìlú ibi tó wà, even as a citizen in that country, gbogbo property tó bá rà síbẹ̀ tọmọtọmọ, má jẹ́ ń tàn ẹ́ o. Ìjọ tí anything bá ṣẹlẹ̀ tó bá lé ẹ tó wọ́ọ̀dì ìyá ẹ̀ kúrò ńbẹ̀ tán dẹ̀ padà sí ìlú ẹ̀, ó lè mú abẹ́rẹ́ nínú property yẹn. Property yẹn tàwọn ọmọ onílùú lónìí, àwọn ọmọ onílùú lónìí kò yé ẹni wàláì. Ìlú tá à ń bẹ̀ ń sìn pé kò jẹ́ ká lọ build yẹn, ó kọ́ ó build ẹ̀ tá a bá padà wá build ẹ̀, ó máa ti worst. Ibẹ̀ ni wọ́n máa padà lọ wá jẹ yàtàyàtà ìyà. Ó mọ̀ àwa táwa labroad tó ti ṣe díẹ̀ tá ti kúrò nílé, tá bá ṣe ìlọlé àwa la máa ń jìyà jù because system wa ti change. Ìjọ yẹn lèmi ń dúró de púpọ̀ nínú yín tẹ wà labroad. Do you think it can happen? It cannot happen, my sister. Don't worry. Kò lè ṣeé ṣe. Yorùbá ẹnu wọn ò kò. Ìwọ tó ń pariwo ẹnu Yorùbá ò kò jọ, ṣẹ́nu tiẹ̀ gan kò. Èèyàn ẹyọ kan ṣoṣo, ìwọ nìkan ṣoṣo èèyàn kan, ṣẹ́nu èèyàn kan kò because níbi tí mo jókòó sí, mo ti máa pa Adégún, máa tún pe Adéògùn bẹ̀. Ẹ̀yin èèyàn máa bí kílẹ̀ ni mo wí. Táwọn àwọn Yorùbá tẹnu wọn kò kiri, aláìní nǹkan ṣe tó ń dọ́jọ́ tó sọ̀sọ̀kúsọ nígboro ẹnu. Èmi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìkankan nínú wa lójúkọ ibi tá a bá jókòó sí ta ti ń sọ̀rọ̀, àá ti sọ Adégún. Níbi tá a tún jókòó sí yẹn náà ni a tún ti máa yí ẹnu padà, a tún sọ Adéògùn mọ́. That is bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn. Ibo lẹ́yìn tí wá wé ẹnu tó máa kù. Ẹjọ́ ṣé ẹnu US ló kò ní? Country tí kankan yín wà tẹ jókòó tẹ ránṣọ mọ́bẹ̀ tẹ wá sọra yín jọmọ nílùú dandan lẹ́ni. Tá a bá dẹ̀ wo country yẹn náà kò sí nǹkan gidi kan tẹ contribute síbẹ̀. Contribute kankan síbẹ̀. You are only a taker in your life. You are not ready to be a giver. Ẹnu ti ẹ gan òkò láàrin ìwà àtọkọ àbí láàrin ìwà àtìyàwó ẹ àtàwọn ọmọ. Ẹjọ́, can you tell me one day tí ẹnu yín tẹjọ agree easily or peacefully tẹsọ pé òkè àgàgà wa tá wà labroad, àwọn ọmọ wa tá bí sí Nàìjíríà wà láì wọ́n yìí ṣe bá wí, wọ́n lólùbá wí, wọ́n gbọ́ràn. Tó bá yìí halẹ̀ mọ́ wọn, wọ́n yìí ṣe ọmọ mi. Àwọn ọmọ abroad ó lè halẹ̀ mọ́ wọn, bó pariwo jù wọ́n á pọlọ́pàá fún ẹ pé ò ní wọn lára, ṣé kò wá tán bí? Púpọ̀ nínú àwọn obìnrin, àwọn sisters wa tá wà labroad tó yẹ pé àwọn ọmọ yẹn wọ́n ti grow mọ́ yín lọ́wọ́, wọ́n ti lè control wọn mọ́. Ọmọ mi gan agbọ́ nínú ìwé ìròyìn pé ó ń nà bàmá ẹ̀. Tí bàbá ẹ̀ bá sọ̀rọ̀ tó ṣe kinní jù, tí bàbá ẹ̀ bá lóun fẹ́ halẹ̀ mọ́ pé kinní ó máa yẹ̀ṣẹ́ báyìí ni, yẹ̀ṣẹ́ ti rí generation yín. Ṣé rí pé ẹ̀ tí kú wàláì ayé yín ti ń bàjẹ́ lójú yín. Nígbà tí ò sí kọ́ṣọ́, kò sí ìbẹ̀rù mọ́, kò sí respect mọ́. Ìlú òyìnbó tá wà, a ti gbàgbé pé kọ́ṣọ́ àwọn òyìnbó yàtọ̀ sí tiwa. Báwa ṣe ń tọ́jú àwọn ọmọ wa ó yàtọ̀ sí tiwa, bó ṣe ń grow, bá ṣe ń ṣe nǹkan tiwa ó yàtọ̀ sí tàwọn òyìnbó. Àwọn òyìnbó yẹn gbogbo kọ́ṣọ́ wọn làwa wá gbé kárí pé is the best ever. Ẹjọ́ bẹ́ẹ̀ ni lákàìmọye oríṣi rich culture tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé táwọn òyìnbó bá rí gan wọ́n ready àti adopt ẹ̀.
Èdè Yorùbá tí ẹ̀yin ò wà proud of. Tán bá sọ Yorùbá. Excuse me, what's wrong with her? Can she speak English? I don't, yeah, I'm Yoruba. Yoruba. I'm Yoruba, but I don't really understand Yoruba like that. I can speak Yoruba very well. Please, can you speak English? You should be ashamed of your life. You should be ashamed of yourself. Ọ̀dẹ̀ni dìdìrín ni ẹ́. Àwọn ẹ̀yin wà proud of èdè elédè ẹgbẹ́kárí. Àwọn òyìnbó l'Amẹ́ríkà, àwọn sanwó gọbọi fún yunifásítì wa Nàìjíríà, wọ́n send àwọn ọmọ tiwa kó wá kọ́ èdè àti àṣà wa. Let's go. For your information, kò ń ṣe àwọn Fúlàní nìkan náà fẹ́ gba àṣà wa, wọ́n fẹ́ gba ilẹ̀ àti àwọn nǹkan tó wà ńbẹ̀. Ṣé rí àṣà wa, òyìnbó ti gbà tán, òyìnbó ti ń bọ Ògún. Mọ̀, òyìnbó ti ń bọ Ògún, ṣe bí àwọn religion leaders wọ́n ti brainwash yín. Ẹ má lọ bọ Ògún, ẹ̀yin ò gbọ́dọ̀ máa sin Jésù, kó tó máa sin kìnnìkan, kó máa ṣe kìnnìkan. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti gbàgbé pé nínú Bíbélì ló wà. Bíbélì gan sọ pé fi ohun tí ṣe ti Késárì fún Késárì. Ká fi ènìyàn bọ nǹkan lèmi against, ṣùgbọ́n tí ò bá yọ ẹ̀jẹ̀ ènìyàn, ṣe bí nǹkan tó fi tẹ̀lé yẹn dó nìyẹn. Ògún tí ẹ tó tẹ against as a Christian, as a Muslim, nǹkan ẹbọ ni, àbí? Ògún yẹn òyìnbó ó ti ń bọ bẹ́ ṣe ń bọ. Eégún tẹ̀yin máa rí pé ará ọ̀run kìnkìn, they are evil, don't near them, don't watch the masquerade, don't do kinní kan. Ṣé ẹ ti rí ibi tí òyìnbó ti ń gbé eégún? Wọ́n gbé eégún tínú wọn dùn, tó ń yọ̀. Àní wọ́n ti pín ìran Yorùbá, oníkálùkù yàmú tẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá. Àsìkò sì wà fún ẹ̀yin àti fún èmi láti tọ́mọlúàbí ilẹ̀ wa ṣe, ká gbé ilẹ̀ wa dìde. Ibi tí Ọlọ́run tò ilẹ̀ Yorùbá sí lórí ilẹ̀ àgbáńláyé nínú ayé, ibi gíga ni tó lápẹẹrẹ. Orí lọ́lọ́run fi ilẹ̀ Yorùbá ṣe àwọn ọmọ ìran Yorùbá. Ọmọ aládé ni wá, gbogbo ibikíbi tí ọmọ Yorùbá bá dé, ọwọ́ adé, àmì adé wà lára wa. There is always something táwọn èèyàn máa ń jealous, tó máa ń envy lára wa. Ṣùgbọ́n púpọ̀ nínú yín ni ò mọ̀. Nǹkan tẹ́yin dẹ̀ ń gbé kiri tí ẹ notice yẹn, àwọn tó rí tó mọ yìí ẹ̀, wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín, wọ́n ti ń gbà ní kankan. Ẹ má worry. Mo fẹ́ play àwọn nǹkan kan fún yín ni. No be my mind o. Ọ̀rọ̀ eléyìí ò ṣọ̀rọ̀ eré o. Mit Western Union können Sie ganz leicht Geld direkt an Bankkonten in mehr als 100 Ländern senden. Gehen Sie auf eu.com oder öffnen Sie unsere App. Bon, Bluetooth yẹn ti display. Okay, let's go to the connect together, I guess. Okay. Now, mo fẹ́ ká list sí kíní. Developments in Yoruba land cannot be isolated from contemporary developments in the world. There is today in Yoruba land a revolution of sorts, and this is where we have to be very careful. People will be asking for revolution, but there's a revolution going on. Unless you are very perceptive, you won't know. And I'm going to tell you about this revolution. There's a revolution going on. This is a revolution that I will prefer to refer to as, quote and unquote, revolution of rising expectations. That's a difficult revolution. Revolution of rising expectations. Tí bàbá bá wà nílé, tí ò bá lè ṣe bí bàbá á tẹ́. Tá bàbá wà nílùú, tí ò bá lè ṣe bí àgbà á tẹ́. Ṣé gbọ́?
It's the revolution of rights and expectations. Àwọn ọmọ yà wò yìí báyìí. Wọ́n á wò pé ó yẹ ká ẹ bá wọn ríṣẹ́. Ṣé ti gbọ́? Ó yẹ kó jẹ́ wà lórí tébù. Ó yẹ kí nǹkan dà fáwọn. Tí nǹkan bá wá dà, kí lè wá jágbà lùlù fún? Ẹ bá ń bi wọ́n. Wọ́n á bẹ̀rẹ̀ wọ́n yẹn, wọ́n á ní kí ni kókó bí tí mo ń lọ gan nìyẹn. The revolution of rising expectation is translated in a different way to mean kí ni kókó gbogbo yín. Ṣé ti gbọ́? Ẹ̀yin And for as lọ́balọ́ba. long as we are unable to answer that question, Yorùbá, kí ni kókó we are yín? all in trouble. Yes. So how do we begin to answer these questions? Although this is a borrowed concept, but it suits us fine. Failure to understand this revolution may lead to a more pernicious and obstreperous revolution that may consume all of us. We must now be ready to identify the sources and context of this revolution of rising expectations. Today, try to convince a young boy or girl Listen that attentively. A is not for apple and that A is for agbalumo. The next question you will hear is, what is agbalumo? From your own children, what is agbalumo? So, they have gone to school. In school, they have told them A is for apple. We don't plant apple. They know apple. They don't know agbalumo. What are we teaching our children? What is the reality that we are transferring to them? Our culture and society in the global age have all succumbed to everything foreign. And so, by way of conclusion, we need to understand that our society must move forward. The access to education and the quality of teaching have become quite worrisome in recent times. Let us now look at the performance charts from WAEC and NECO in recent times. In 2014, Oyo State had the worst WAEC result in the Southwest. Oyo State. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ẹ̀yin lẹ It was lọ́dọ̀. 24th out of the 36 states and FCT. And what do you say about Oyo? Ajíṣebí Ọ̀yọ́ láàrin. Níbi kábàdé ní ìgbà kan nìyẹn òwe àtijọ́. Oyo State being the last state in WAEC. Could I? A commentator, perhaps in direct reference to the rusted roofs in Ibadan, derisively described the situation in Oyo State as quote and unquote, rusted roofs, rusted brains. This is not good. And when we have also seen what Osun State did during the last exam, then what of the homes? We are not taking care of the homes. And our culture and society in the global age have all succumbed to everything foreign. And so, by way of conclusion, we need to understand that our society must move forward. And one of the ways by which we have to move forward is to resuscitate our ideals, our values, and orientation, and in direct reference to the Fulani. There is what is known among the Fulani as the Pulaku. The Pulaku is the driving force for the Fulani. And they have trained their children in the 3 pillars of this. Pillar 1, Munyara, patience, self-control, discipline. That's the first of the Pulaku. Munyara, patience, self-control, discipline. Number 2, Sentende, modesty and respect. Then number 3, Hakilo, wisdom. Ẹ máa gbọ́ lọ. Kí là ń sọ nípa ìran Yorùbá ti fẹ́ parẹ́? Gbogbo èdè wa, àṣà wa, gbogbo nǹkan tá ní t'Ọlọ́run jogún fún wa tó jẹ́ nǹkan tó fine, naturally beautiful. Gbogbo ẹ̀ láti dànù. A ti dànù, àwa ń gbé nǹkan tí ò kàn wá. Àwa fà á mọ́ra ìyẹn la wá ń gbé gègègè.
àwa nǹkan wá dìde pé kò gbọ́dọ̀ máa lọ báyìí táwọn bàbá wọn yìí àwọn Afẹ́nifẹ́re anything or whatever ó kọ̀yà Àgbẹ̀kọ̀yà wọn náà kọ̀yà mọ́ Àmọ̀tẹ́kùn everything tó yẹ ká máa wò níwájú kò ṣe ẹ máa fi ti ara sọ́nà mẹ́ta a lè má pàdé ẹ fi ti ara yín gbọ́ tó wà bí nísìn táwa sọ̀rọ̀ tán nísìn ọwọ́ kan nìyẹn Yorùbá land is now split into generation tèmi nísìn ìbí nìyẹn ṣe rí àwọn tó wá ń bọ̀ lẹ́yìn tí àwa tẹ̀ sí gbọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn tó bọ̀ lẹ́yìn yẹn àwọn ọ̀gbọ̀n sísun ọ̀gbọ̀n síse o ibi tí ilẹ̀ Yorùbá pín sí nísìn nìyẹn ẹ bá pè wọ́n sí irú bí ìgàn bá pàtó pé oúnjẹ wà mí kọ́ máa bọ̀ wọ́n bá jẹun tán wọ́n lọ nìyẹn wọ́n fẹ́ gbọ́. So báwo la ṣe fẹ́ ṣe kí ló ń ṣẹlẹ̀ well bí tí nǹkan ń lọ á lè díẹ̀ ká tó gba àwọn ọmọ yìí padà gẹ́gẹ́ bí Yorùbá ojúlówó tí a fẹ́ sọ wọ́n dà tí ó sì tọ́ tí ó yẹ tàbá dẹ̀ fẹ́ ṣe yẹn iṣẹ́ wà lọ́wọ́ wa. ó láti bẹ̀rẹ̀ sí lẹ́yìn kan wá sọ pé rọ́pẹ̀lẹ̀ chéché ẹ̀kọ́ pẹ́ẹ́sì you should be ashamed of yourself by even saying that. Far away from the kábíyèsí kẹ́pẹ́ kind of mentality. ṣé ń gbọ́. He or she does not know why she should say good morning when there was nothing good about the morning. But to the average Yoruba person, not saluting the next person is an anathema. The younger generation also does not see why it should fight for or struggle over arcane Yoruba ideals that had in no way shielded them from exploitation and internal and external discriminations that have changed the face of the Nigerian society. How we got here should not delay us in this exercise. What matters most is to understand where we are and are headed. In understanding the Yoruba today, we must, like Lee Kuan Yew, the father of modern Singapore, do the following. 1. Understand the essence and requirements of our society. Kí la dúró fún, kí la jẹ́, kí la jámọ́, kí ni àwọn tó ṣe kókó tí a dì mú, tí a dìrọ̀ mọ́. Ìdí ẹ̀ tí mo fi ń béèrè ìbéèrè ni pé ṣé ẹ rí tí a bá ń bá àwọn èèyàn tá jọ ń gbé inú orílẹ̀-èdè tá bá jọ ń bá wọn gbé tí a bá ní àwọn nǹkan pàtó tá a dì mú tá a jẹ́ àti báwọn fi gbága ó ṣe díẹ̀ o. ṣé ti gbọ́. ṣé ẹ rí ìtàn àwọn Fúlàní tán sọ yẹn èmi náà ń bọ̀ wá sọ bí ṣùgbọ́n màá sọ ní ọ̀nà tó yàtọ̀ láti tan iná lórí ìdí ẹ̀ tí ó fi lè le díẹ̀ láti kápá àwọn Fúlàní. ẹ jẹ́ kó sọ bẹ̀yẹn kí n wá ṣe. a lè díẹ̀ màá dẹ̀ sọ fún yín màá sọ díẹ̀ fún yín lẹ́yìn. So understand the essence and requirements of our society. 2. Understand the needs and motives of our neighbors. Ìyẹn ni mo ń sọ yìí. Ṣé báwọn tá a máa gbé tẹ́ ẹ̀ bá mọ ìtàn wọn, tẹ́ ẹ̀ mọ ìṣesí wọn, tẹ́ ẹ̀ mọ ìkọ̀yàsí. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ máa ń nífẹ̀ẹ́ àlejò jù. Ó ti pọ̀ jù. It's good, but kò ṣe extremely. Tí ogun bá wo ilẹ̀ Yorùbá lẹ́ni tó bá pa lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, àwa la fọwọ́ ara wa fà á. Because ẹ̀yin Yorùbá ẹ so ní ìfẹ́ débi wípé friendly débi wípé gbogbo ibi tó yẹ kí a fi pamọ́ fún àlejò gbogbo ẹ̀ láti fi hàn àlejò. Ìdí tí Fúlàní tí a ṣe ń pariwo èmi especially tí mo ṣe ń ná pọmọpọmọ lórí ọ̀rọ̀ yìí ni pé èmi ò fẹ́ kó pa ìran wa run ni. I too love Yorùbá people. I love my race. Mi ìfẹ́ kó bá wa lójijì ni nítorí wípé ẹ ti padà gba ọmọ ká wọnú ilé ọ̀ká bí ọmọ lè ó bí oró ṣèbí bí ọmọ lè ó bí ọ̀rùn ọmọ ká ìran ọmọ ká kan ò lè bí ọmọ àgùntàn láyéláyé bẹ́ẹ̀ ni ìran ejò ṣèbí ò lè bí ọmọ ewúrẹ́ kò yé yín ẹ ti fa àlejò wọlé débi wípé wọ́n ti wọlé sí yín lára especially àwọn Fúlàní wọ̀nyí
tó jẹ́ sí wípé kò sí nínú èdè yín tẹ́ bá fẹ́ sọ nílẹ̀ Yorùbá tí àwọn ọmọ àlejò tí wọn ò gbọ́, kò sí slang tẹ́ fẹ́ sọ pé fẹ́ yí anyhow pé ẹ fẹ́ máa bọ̀ you know kò sí ọ̀nà tẹ́ gbé gbà tí ẹ sọ tí wọn gbọ́. Wọ́n ti wọlé sí yín lára, ẹ ti wọ́ wọn mọ́ra ibi tí ó yẹ kẹ́ mú wọn rìn dé nínú ilẹ̀ Yorùbá, ẹ ti mú wọn rìn dé bẹ́ẹ̀. Nǹkan tí ó yẹ kọ́ náà ẹ ti ṣì hàn wọ́n. Ẹ má jẹ́ kó yẹ yín lẹ́nu pé ọmọ Fúlàní á pọ̀fọ̀ fún yín nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, I challenge you. Ọ̀fọ̀ gbogbo bẹ ṣe ń yálé lọlé babaláwo tẹ gbójúlé ògùn gbójúlé ayẹta ayẹbọn ayẹ anything wàláì àwọn ọmọ Fúlàní gan ti mọ̀, wọ́n ti jásí, àwọn gan ṣe. Ẹ̀yin ti gbàgbé wípé àwọn babaláwo, àwọn wòlíì èké, àwọn religious leader tó jẹ́ pé wọ́n gbàbọ̀dẹ̀ fún wa, àwọn ni wọ́n dífá fún yẹ gẹ́gẹ́ fún àáyán. Àwọn ọ̀dàlẹ̀ iná náà tún máa ṣe oògùn àrìnà kò fẹ́ dìyẹ.